Ẹ̀kálẹ́ ìròyìn lẹ́kùnlédè sí ojú ọ̀rìn láti lè ṣe ẹni ti Ìjẹ̀bú-Òde Adétóyè Adégbèmí lórúkọ níròyìn ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara tó wà ní ìlú Ìlọrin ti dá Abdulrahman Bello lẹ́bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Wọ́n sì ti dájọ́ pé kí wọ́n yẹgi fún un lẹ́yìn tí wọ́n rí dájú pé òun ló pa Hafsat Lawal nínú oṣù kejì ọdún yìí. Àwọn mẹ́rin tí wọ́n jẹ́ alájọṣepọ̀ rẹ̀ nínú ẹjọ́ náà ni wọ́n ti tú sílẹ̀ torí pé wọn kò jẹ̀bi ẹ̀sùn kankan. Aisha Abubakar Yahya ló jábọ̀ ìròyìn náà. The Institute of Educational Leadership Practitioners of Nigeria ti kéde pé wọn yóò ṣètò àpéjọ àgbáyé kan tí àkórí rẹ̀ yóò jẹ́ ìṣàkóso àjọṣepọ̀ nínú ìmọ̀ ayé òde òní, kíkọ́ ìbáṣepọ̀ káríayé fún ìperégedé lẹ́nu ẹ̀kọ́ nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ. Ní ilé ẹ̀kọ́ gíga Taisulani tó wà ní Ìjàgùn ní Ìjẹ̀bú-Òde ìyẹn ní ìpínlẹ̀ Ògùn, ètò náà yóò wáyé láàrin ọjọ́ 12 títí di ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Eléyìí ni àkọ̀wé àgbà tó tún jẹ́ alákòóso àgbà ti ẹgbẹ́ náà Dókítà Olúfúnmiláyọ̀ Olúṣà sọ nígbà ìpàdé pẹ̀lú àwọn oníròyìn tó wáyé ní iléeṣẹ́ Edutam tó wà ní GRA ní Ìjẹ̀bú-Òde. Akọ̀yìn wa Fẹ́ Ògúnsálámà pèsè síbẹ̀ ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti ilé ẹ̀kọ́ Law Foundation Group of Schools tí wọ́n tún jẹ́ Class of Titans lẹ́yìn tó túmọ̀ sí àwọn ìpele onímọ̀ ohun òye ni wọ́n ti jẹ́ kó yé wọn wípé ayé ń retí ipa wọn bí wọ́n ṣe ń lọ sí ìpele mìíràn. Eléyìí wáyé nígbà tí ilé ẹ̀kọ́ náà ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde àti pínpín ẹ̀bùn ti ọdún 2025 fún àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, ilé ẹ̀kọ́ gíga ìkíní tó fi mọ́ ilé ẹ̀kọ́ gíga ẹ̀kejì nílùú Ìjẹ̀bú-Òde. Anthony Gadonba kò sẹ̀ síbẹ̀ ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Gbàgede ìgbàlejò náà kún fún orin àti ijó bí àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ Law Foundation Group of Schools ṣe yọ ayọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ náà lẹ́yìn tí wọ́n tò wọlé. Olórí iléèwé ti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ arábìnrin Modúpẹ́ Òkúsànyà àti olórí iléèwé ilé ẹ̀kọ́ gíga ọ̀gbẹ́ni Balógun Olúwaṣeun. Nínú ọ̀rọ̀ wọn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti àwọn alágbàtọ́ fún ìfarajìn àti ìgbárùkù tí wọn lórí ilé ẹ̀kọ́ àti àwọn ọmọ wọn. Wọ́n wá rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ gíga pé kí wọ́n má bẹ̀rù ìpele tí wọ́n wà níwájú wọn ṣùgbọ́n kí wọ́n dojú kọ. Àmọ̀ràn mi fún àwọn òbí ni pé kán túbọ̀ tẹ̀síwájú, kán túbọ̀ ran àwọn ọmọ wọn lọ́wọ́ dáadáa nítorí pé àwọn ọmọ yìí ní ọjọ́ ọ̀la wọn. Fún àwọn iṣẹ́ takuntakun tẹ́ ẹ ti ṣe, ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú àwọn olùkọ́ àti iṣẹ́ tẹ́ ẹ ṣe fún ìdàgbàsókè iléèwé wa, a máa mísì yín lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n a mọ̀ wípé àwọn tó wà lẹ́yìn yín àwọn náà máa tún ṣe ju bí ẹ̀yin ṣe ṣe lọ. Adarí ti ilé ẹ̀kọ́ gíga Dókítà Olúṣọjí Òkúsànyà, ẹni tí kò lè fi ayọ̀ rẹ̀ pamọ́ fún ti oríire ìparí sáà náà, ṣàfihàn rẹ̀ pé ilé ẹ̀kọ́ náà ti kópa nínú ìfagagbága 12 jákèjádò orílẹ̀-èdè yìí tí wọ́n sì gbégbá orókè. Mo sọ wọ́n ní Class of Titans nítorí pé ní àkókò tiwọn nǹkan tí iléèwé yìí gbé ṣe, ohun tó ṣẹlẹ̀ níléèwé yìí, àwọn competitions tá a lọ, àwọn àṣeyọrí tá a ní àníwẹ̀rì, wọ́n jẹ́ ètò àìgan. Àwọn sẹ́ẹ̀tì yìí wọ́n a ní ọ̀pọ̀lọpọ̀ láàrin wọn tó pé wọ́n mú wé gan ju gbogbo àwọn sẹ́ẹ̀tì láti ní lọ. Ayẹyẹ náà kún fún oríṣiríṣi ètò láti ọwọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ìwé náà. Àwọn akẹ́kọ̀ọ́ jáde àti àwọn akẹ́kọ̀ọ́ yòókù gbóríyìn fún àwọn tí wọ́n náwó sí àṣeyọrí wọn. Mo máa sọ pé kí wọ́n kára mọ́ṣẹ́, kí wọ́n kàwé dáadáa. Nígbà tí mo wà ní Law Foundation, mo kọ́ bí èèyàn ṣe ń ka ìwé, bí èèyàn ṣe máa lọ fún àwọn competition. Ara àwọn ètò pàtàkì níbi ayẹyẹ náà ni ìdúpẹ́ láti ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde àti àwọn akẹ́kọ̀ọ́ lápapọ̀, pínpín àmì ẹ̀yẹ, ẹ̀bùn fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó tayọ níbi ìkọ́ wọn láti lè fi sàmì ìgbìyànjú wọn ní ẹnu ẹ̀kọ́ wọn.
The Institute for Educational Leadership Practitioners of Nigeria ti kéde pé wọn yóò ṣètò àpéjọ àgbáyé kan tí àkórí ẹ̀ yóò jẹ́ ìṣàkóso àjọṣepọ̀ nínú ìmọ̀ ayé òde òní, kíkọ́ ìbáṣepọ̀ kárí ayé fún ìperégedé lẹ́nu ẹ̀kọ́ nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ ní ilé ẹ̀kọ́ gíga Taisolahun tó wà ní Ìjàgùn ní Ìjẹ̀bú-Òde ìyẹn ní ìpínlẹ̀ Ògùn. Ètò náà yóò wáyé láàrin ọjọ́ 12 títí di ọjọ́ 15 oṣù kẹjọ ọdún yìí. Eléyìí ni akọ̀wé àgbà tó tún jẹ́ alákòóso àgbà ti ẹgbẹ́ náà, Dókítà Olúfúnmiláyọ̀ Olùsásọ nígbà ìpàdé pẹ̀lú àwọn oníròyìn tó wáyé ní iléeṣẹ́ EduTime tó wà ní GRA Ìjẹ̀bú-Òde. Akọ̀ròyìn Oore-ọ̀fẹ́ Ògúnṣọlá bá wọn pèsè síbẹ̀. Ẹgbẹ́ àtúpalẹ̀ òwe náà láti ẹnu Gbèmílékè Ọ̀dẹ́bọ̀. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, akọ̀wé àgbà fún Institute of Educational Leadership Practitioners ti Nàìjíríà, Dókítà Olúfúnmiláyọ̀ Olùsá, ẹni tó tún jẹ́ adarí àgbà fún ilé ẹ̀kọ́ náà, ṣàfihàn àwọn ohun tí àwùjọ ní láti retí níbi àpéjọ àgbáyé tó ń bọ̀, eléyìí tí yóò wáyé ní ilé ẹ̀kọ́ gíga Taisolahun tó wà ní Ìjàgùn ìyẹn ní Ìjẹ̀bú-Òde láti ọjọ́ 12 títí di ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2025 pẹ̀lú àkòrí ìṣàkóso àjọṣepọ̀ nínú ìmọ̀ ayé òde òní, kíkọ́ ìbáṣepọ̀ kárí ayé fún ìperégedé lẹ́nu ẹ̀kọ́ nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ. Àwọn ọmọ ẹgbẹ́ alákòóso fún ilé ẹ̀kọ́ náà tún ṣàfihàn àwọn akópa pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn tó máa péjú pésẹ̀ síbi ìpàgọ́ náà. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Gbèmílékè Ọ̀dẹ́bọ̀ ló ṣe àtúpalẹ̀ ìròyìn. Àwọn obìnrin láti àwọn agbègbè ìgbìmọ̀ 6 tó wà lábẹ́ ìṣàkóso ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lábẹ́ àjọ àwọn obìnrin orílẹ̀-èdè ti gùn létò ọgbà ní gbogbo ilé, eléyìí tí aya ààrẹ orílẹ̀-èdè gbé kalẹ̀ nípasẹ̀ ìmọ̀ràn àti ìtànkálẹ̀ ìmọ̀ nípa iṣẹ́ ọ̀gbìn lẹ́yìn ilé. Àjọ NCWS àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ ń kọ́ àwọn obìnrin ní ọ̀nà oríṣiríṣi tí wọ́n fi lè ṣe iṣẹ́ ọ̀gbìn pẹ̀lú ààyè kékeré láti lè máa jẹ oúnjẹ tó ní àlàáfíà àti níní àkúnya oúnjẹ. Ngozi Technical ló jábọ̀ ìròyìn náà. Ẹ̀ka tó ń ṣàtúnṣe nípa ìṣèjọba àwùjọ ti ṣe ètò ìfọ̀rọ̀wésí ìkẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ àgbà lórílẹ̀-èdè láti lè gbáradì fún wọn lórí ìṣiṣẹ́ tó múnádóko nínú iléeṣẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ ìṣàkóso. Deborah Balagbogbo jábọ̀ròyìn wípé ìfọ̀rọ̀wésí ìkẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kẹsàn yìí ní ìrètí láti dín àríyànjiyàn kù nínú ìṣèjọba eléyìí tí ẹgbẹ́ ìdàgbàsókè àgbáyé àti àwọn àjọ mìíràn ṣagbátẹrù rẹ̀. Ìròyìn wa fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adébíyẹn lórúkọ níwòyìn. Títí dọ̀la ó dàbọ̀.